tọ́jọ́ bá ti ń wálé ká jẹ̀jọ́ ríró kó wálé o tọ́jọ́ bá ti ń yọ ká lè mọ bó ti ń yọ. Alibaba kọ́ ẹ máa pàfin lọ́mọ Ghana mọ́ fún wa o. kọ́ ẹ máa pàfin lọ́mọ Ìgbò mọ́ fún wa o. ojú ti la àìsòpin lọ ń wí fẹsẹ̀ múlẹ̀ kọ́ máa ṣe fún ẹnì kan fá ẹyẹ òkè sọ fẹyẹ poko ń bọ̀ ìgbàrígbà tẹ̀ ẹlẹ́bẹ̀rí ẹsẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ iná fún iná omi fún omi olùgbàyè wa á sí i. Ògo lọmọ mi. Alibaba ọmọ lọ́jọ́ bí o. Ògo lọmọ mi. Alibaba ọmọ lọ́jọ́ bí. Ọmọ lọ́jọ́ bí. Ọmọ tó ọ̀gá mi àpàṣẹ ọ̀gá ńlá. Ọmọ lọ́jọ́ bí. Ẹ̀mí aṣọ púpọ̀ o. Alibaba o. Ọmọ lọ́jọ́ bí. Ọmọ lọ́jọ́ bí Alibaba ẹ̀mí àṣẹ púpọ̀ ọmọ lọ́jọ́ bí. Bátúndé sọ fún ọ pé ìyà tí mo jẹ tí mo ṣara gírí. Àníyàn tí mo jẹ tí mo ṣara gírí tó. Èsì tó ta mí tí mo ṣara gírí tó. Àwọn ètò tó pa mí tí mo ń ká gọ́gọ́. Ó dàgbọ́ ẹ máa lọ. Bátúndé kórí burúkú jìnnà sáyé wa. Àmín. Àmín. Agbára Ọlọ́run. Àmín. Bátúndé pásítọ̀ ní gbèjò. Àmín. Ìsà. Àmín. Ọ̀dọ̀ Alibaba láàyè o. Àmín. Ìyẹn lọ́dọ̀ dàdí mi. Àmín. Rí entertainment o. Àmín. Olùgbàyè àṣìw. Àmín. Ọ̀gá kan ọmọọṣẹ́ tó ń kọ́ ètò ìyàpá. Léle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 . Eré tá a ṣe níbí lọ́jọ́ tèmi sí á ní o. Àwọn ọ̀gá mi ń bẹ̀ níbí. Àwọn ọ̀rẹ́ mi ń bẹ̀ níbí. Alibaba làwọn pọ́nlé. Léle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 . Oya Bátúndé Aláìlá ló ń pèdè ara rẹ̀. Aláìlá ló ń pèdè ara. Bátúndé ìlú kan gidigidi. Èdè ti lù lálùjọ. Torí pé arúgbó, omidan, ọmọdé, alàgbà, gbogbo wọn, ébà, everybody àti ìrọ̀gbọ̀gbọ̀. Everybody àti ọgbọ̀yọ ọláyíwọlá everybody àti gbọgbọgbọ. Ogun kalẹ̀ agbọ́dẹ nífọ̀ agbọ́dẹ o. Babaláwo orí ọ̀kìyẹ bẹ̀rẹ̀ jó. Ogun kalẹ̀ skọdíébè ní ṣága o. Èèyàn tó mọ alájà o. Èèyàn má ló. Èèyàn tàbí ṣọ́kẹ́ ní tó ń sọ. Point one lóṣòdì. Wọ́n ti ní kó ní bọ̀ọ̀jẹ̀ láìláì. Ó mọ olùgbàyè àṣírí òní o. Olùgbàyè àṣírí òní. Ọ̀gá mi èèyàn ńlá ni èèyàn pàtàkì. Ó ṣe mú ìyàngàn tó jẹ́ pé tó bá ti dágbò máa ṣe nọ́mbà. Àyà pé ó ti máa ń gbó káàdì. Gbogbo àwọn ọ̀rẹ́ kò ní tán o. Gbogbo àwọn ọ̀rẹ́ olùgbàyè wọ́wọ́ kò ní tán o. Ogun kalẹ̀ eégún tó ọ̀tẹ́nà ságbàdo. Ó ṣe ìyàtọ̀ àwọn owó. Ogun kalẹ̀ múlẹ̀ kí ẹ̀
mọ̀sílámì sílẹ̀ gúgọ́lẹ̀ aṣíwájú. mi sàkóso gbúròó alóyin lówó oyè agbọ́dẹ nífọ̀ ẹgbọ́n ta iṣẹ́ gẹ́ni yéye láyé wọn lásán fi yọ yóò ṣẹ́gun àbẹ́mọ̀. láyé wọn lásán fi yọ yóò ṣẹ́gun wọ́n ti ní kò ní gbọ́jọ́ bá tún dé o èmi bọ̀dá nílò máa kọ́ alóyin lówó làgègè. èmi ọmọ kí alóyin lówó bá tún dé o. alájì tọpẹ náà ti kà bá tún dé o. MTN original àwọn ọ̀gá mi ìsàmìnìdà mo dẹ̀ kí ó kú kalẹ̀ ẹ̀gbọ́n mi Kibla 2 ó làbí mo kí ẹ̀yẹ̀wò làbí ó ti pọ̀. ó kú kalẹ̀ alájì tọ́pẹ́ náà ti káyé alájì yìí sàmìnìdà ẹ̀kú kalẹ̀ alájì sàbàjá ẹ̀kú kalẹ̀ dáadáa owó làbí mọ kí yọ ẹyọ ṣùgbọ́n owó làbí sọ fún ọ pé wọ́n fẹ́ jẹ́ kó di gógógó. èèyàn ṣe wọ́n á spẹ́ yóò ṣe wọ́n fẹ́ jẹ́ kó tìrìtì. ó yà sọ pé ìsájàkọlọ ìsájẹgẹlẹ ṣèdè kó tíyàwó ṣe. ó ṣe fẹ́ sọ ọ̀sọ̀gá èèyàn tàlùkò mórí ẹ̀kí ọ̀bẹ̀rẹ̀ jó àwòrán ayé mi àbúrò tàfíìs ó mọ mọ́tò tí mo wà látàgègè bá tún dé tó bá ti dábìlẹ̀ ẹ̀gbá kò dúró èèwọ̀ ìlàbúlẹ̀ ẹ̀gbá aṣíwájú ìwọ lèèyàn jágàbá èèyàn jẹ́jẹ́ mi bọ̀ sọ lè bá mọ̀ nílẹ̀ àwọn lábúlé ẹgbà tó ń sọ. àwọn gángan lábúlé ẹgbà tó ń sọ. àwọn lábúlé ẹgbà tó ń sọ. Bátúndé sọ pé orí mi máa jẹ gbòòṣì láyé. ẹlẹ́dàá mi máa jẹ gbòòyà láyé. ohun tá a bá fẹ́ lọ lọ́hùn á ṣe. ohun tá a bá fẹ́ lọ lọ́hùn á ṣe. ohun tá a bá fẹ́ máa fi ṣàdánwò. ọláìwọlá ọmọ onílẹ̀ orí ẹ̀kìyẹ. agbọ́dẹ nífọ̀. bàbá ńlá borí ẹ̀kìyẹ. Omi dúró. Gbàgbé mi sókè ìsàlẹ̀ ti sún mi. Alájì tó pẹ́ náà tí gà borí ẹ̀kìyẹ. Àṣẹ gógó. Èèyàn ta ló mà ìgbà fọ́mọ ẹ̀gbá. Bátúndé sọ pé ọlọ́run bàbá lọ́lá. Àwọn ọmọdé tó pẹpẹ, Àgbáwo ó yà sọ pé èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run bàbá Jídé èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run náà ti dọ̀dí. Ó mọ lẹ́sẹ̀kẹsẹ̀ ènìyàn ṣe ìyanu. Èmi táyé títì tí tọ́lọ́run ó jẹ́jú pọ́ńtà àbábábá sáwù. Ọlọ́run bàbá lọ́lá. Èèyàn Àjàyí èèyàn Tògídé Olú Tògídé Olú pọ́ńtà ọ̀nà 1930. Ó mọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni à ń ṣe àánú. Èmi táyé títì tí lọ́lọ́run ó jẹ́jẹ́ fún bàbá. Ó yà sọ fún ọ pé bàbá Adéọlá ẹ̀gbọ́n tàyín lọ máa ń sọ nílùú sọ pé àṣírí abẹ́là gbòòrò. Onítàbà ti sọ̀rọ̀ ṣe. Bàbá ńlá. Ọláyíwọlá Sọ̀fíà. Gbàdí èbè.
sọ̀rọ̀ kúkú sí ló ṣe gógógógógógó. Sọ̀rọ̀ kúkú sí ló láyé. Bátúndé sọ fún ọ wípé sọ̀rọ̀ kúkú sí ló ṣe gógógógó. Sọ̀rọ̀ kúkú sí ló láyé. Gbogbo gbọ́dọ̀ lákẹ́rẹ́ ló bẹ̀rẹ̀ jó. Ẹnu àṣà. Ó pọ̀. Ẹ sojè, ó kú kalẹ̀ níbẹ̀ yẹn ó dandan. Ẹ sojè mo rí ọkìyọ̀ bẹ̀rẹ̀ jó. Léle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 . Ó yà sọ pé náà lẹni tó ń ṣe bí ọba lórí ayé ẹ̀. Olùgbà yà sí. Alẹ́ ni tó ń ṣe bí ọba lórí ayé ẹ̀. Tọ́lọ́hùn pè lọ́ba tó ń pera ẹ̀ lọ́ba. Tó ní lẹ́yìn ọlọ́run òun ló dẹ̀ ti kú. Èmi ní mọ̀ràn wọn lóye bọ́yé. Ẹ sojè. Alẹ́ ni tó ń ṣe bí ọba lórí ayé mi o. Ọláyíwọlá Alẹ́ ni tó ń ṣe bí ọba lórí bàbá ńlá agbọ́dẹ nífọ̀ tó tó pera ẹ̀ lọ́ba o. Tó ní lẹ́yìn ọlọ́run èmi ní mọ̀ràn wọn lóye. Ayé ṣe bí ọba. Bóyá ká tó máa lọ sọ pé gírígírígírí ìdílógún ṣá gángan ìdílógún ṣá gángan ìdílógún ṣá gángan tó bá di lálẹ́ kóyókóyó ẹ̀gbọ́n mi MCO sọ pé mo ṣe bẹ́yìn ìlàwó èmi ṣe bẹ́yìn ìlàwó Àyìnláde Bátúndé máa ń gbé ó yà sọ fún ọ pé orí bẹ́lẹ̀ yóò máa kọrin èdè bẹ́lẹ̀ yóò máa aṣáájọjọ ọmọ màmá mi mẹ́nu mi o. Alógun sani yàrá kú kalẹ̀. Èmi ọ̀ méjì alẹ́ onílówó Bátúndé. Ẹ má pariwo. Yóò alẹ́ bá.